Babe, what's up? I've been calling you. Kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ dá mi lóhùn ni? Ọmọ odùn. Continue. Mo like it. Mo fẹ́ kí mi àti kájọ wa o get. Ọmọ odùn gan I must say. Kí máa lie. Odùn gidi ni. Kí ló sọ baby? Are you talking to me? I don't want peace. Mi àti ẹ lájọ wà ń bí ìwọ náà mọ̀ ń bá wí. Problem always. Omi ìpè mi ló ń bá sọ̀rọ̀. Mi àti ẹ náà lájọ wà ń bí. Jọ, ṣé òun sínwín ni àbó ìyá wèrè? Ṣé o rí pé you are no. Irú ọ̀rọ̀ yà bí mi. Inú irú ìwọ̀n mo rìn lẹ́yìn báwo mo ṣe pàdé ẹ̀? Ṣó lè ti dàrú ni? Ṣé èmi àti àjọ wọ ara ẹ kò wò mí náà? Àjọ wà ní the same category. What kind of person is this? Are you mad? Ṣorí láyé ẹ̀ tí bá padà kọjá tó bá dá mi dúró ó yẹ kí n fún ẹ ní 14 ni. Ojú ọlá pé mo níbi tí mo lọ. You this idiot, rasta. Olóbùkún padà wá gbé sí ọ̀rẹ́ kí àpọ́nlé mi mọ̀ pé ọmọ kò olóbùkún ni ọ́ ẹ bó ṣe rọmùrọmù bí ẹrù olè ẹ wo orí ìwèrè tá ń bọ̀ sí kàńyà ìyá rẹ̀ torí mọ̀ páwọn lọ́ọ̀sùn rí ẹ wo ojú ìwèrè ogun mú ẹbí bọ́gláàrí wíńdò eyín náà kọ yìí àfi bí àkí onírin olóòsì olóbùkún níwọ̀ kí ni rádaràdá tó ò dá ẹlẹ́sìn ẹ wo wèrè gbogbo abẹ́ ìwèrè náà ló ti bàjẹ́ bá kórìí bọ̀bẹ́ ìjìká ní ọ̀dà àdó ẹlẹ́sìn tó rẹ̀ ló ti gbàgbé kò sì ní lọ́kọ.